Kí gbogbo ẹ̀yin ojú tó ń wò mí, mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi lórí ìkànnì ṣé àlàáfíà ni mo bá yín. Gbogbo àwọn olólùfẹ́ Ẹlẹ́yẹlé Global TV, mo kí gbogbo yín, mo kí yín tológun, mo kí yín tẹ̀ṣọ́tẹ̀ṣọ́. Ṣé àlàáfíà ni mo bá yín. Ọdẹ ọdún bí, ara mọ́kun bí, mo wá gbàládùá fún gbogbo ojú tó ń wò mí lágbára Ọlọ́run, ojú yín yóò mà ní ire lédè yín. Etí tẹ́ wá fi ń gbọ́ mi, tẹ́ fi ń gbọ́ ìròyìn ayọ̀, etí náà ò ní di lágbára ọba mi Èdùmàrè. Kí ni mo mú wá fún yín? Ọ̀rọ̀ Tọ́pẹ́ Àlàbí ni o. Àǹtí Tọ́pẹ́ Àlàbí, àwọn olórin ẹ̀mí, ẹ ṣọ́ra yín. Àǹtí Tọ́pẹ́ Àlàbí tú àwọn àṣírí kan, àwọn wòlíì kan náà tún tú àwọn àṣírí kan. Ẹ jọ̀ọ́ gbogbo àwọn olólùfẹ́ kan ní ẹ jọ̀ọ́ ṣẹ́rí, ẹ má mísì fídíò yẹn jọ̀ọ́, ẹ má wọ́ sókè, ẹ má kàn fà sókè. Mo fẹ́ kẹ́ ẹ listen gbọ́ from A to Z. Ẹ máa rọ́gbọ́n kọ́ńbẹ̀ Ọlọ́run. Àǹtí Tọ́pẹ́ Àlàbí ó tú àwọn àṣírí kan, àwọn wòlíì kan tún tú àwọn àṣírí kọ̀ọ̀kan bẹ̀ nípa àwọn olórí ẹ̀mí. Nǹkan kan o lórí omijé ojú mi. Àwọn àṣírí kan máa jáde. Kí ló dé? Ṣé torí pé a fẹ́ máa jẹ́yàn yìí náà? Ṣé torí pé a fẹ́ jẹ́ pé èmi nìkan ni kọ́n sá máa gbóhùn ẹ̀, èmi nìkan ni kọ́n sá máa gbóhùn ẹ̀? Àwọn míì ń tojú bọ̀bọ̀kúbọ̀. Tá a bá sọ pé àwọn pásítọ̀ wọ́n ń rìn àwọn rìn báyìí, àwọn prophetess wọ́n ń tojú bọ̀ wọn kan báyìí, àwọn kan ò kí ń gbàgbọ́, àwọn kan ò kí ń believe. Òun náà ló ń ṣẹlẹ̀ yìí. Ẹ wá gbọ́ báṣìírí wọn ṣe ń tú, bọ́ ṣe ń tojú bọlé káàkiri, tó ń wá agbára káàkiri, agbára òkùnkùn. Bọ́ ṣe ń bá wọn sùn lórí ọ́tà, náà ń bá wọn sùn nílé dì, náà ń bá wọn sùn nílé awo lóríṣiríṣi left and right. Kí ló dé? Lórí pé àwọn agbára yìí náà, lórí pé àwọn ayé yìí náà. Where are we going? Where are we going? Ṣé torí fẹ́ẹ̀mù yìí náà, torí owó yìí náà? Ókè, tá a bá kú, mélòó náà máa sin mọ́yàn? Omijé ojú mi ló ti lọ yẹn sìn. Ẹ tún gbọ́ bó kú omijé ojú mi tún ṣe rí. Ẹ gbọ́ bó ṣe ṣòkú omijé ojú mi. Ó tán kí la wá ń balẹ̀ ayé ká, kí la ń wá nulẹ̀ ayé, kí la ń wá ta ní kí lẹ̀ má ṣù. Kí la fẹ́ dà táwọn kan ò ti ní dà rí. Ṣé torí owó yìí náà, torí ayé yìí náà, torí fíìmù yìí náà? Ẹ jọ̀ọ́ gbogbo àwọn olólùfẹ́ kan ní ẹ jọ̀ọ́, ẹni tó yí ọmọ fún yín, wọn ò ní gbé yín lọ́mọ lọ. Ajá ò ní wọlé wá gbé yín lọ́mọ lágbára Èdùmàrè. Ẹ bá mi share fídíò yìí. Ẹ sáà ń gbọ́ bó ṣe ní ká máa share. Ẹ share fídíò yìí, ẹ jẹ́ kó go viral. Ẹ jẹ́ káwọn èèyàn jẹ àǹfààní ẹ̀. Ó ṣeé ṣe kẹ́yìn kan ti gbọ́. Ẹ má rò pé bí a torí pé ẹ ti gbọ́. Ẹ share fáwọn tí ò ti gbọ́. Ẹ jọ̀ọ́, ẹ̀bẹ̀ ni mo bẹ̀ yín. Ẹ bá mi share fídíò yìí. Fún ẹni tẹ́ gbígbà kọ́lé lé ìtẹ́kọ́ máa kọ̀ sí péjì yìí. Ẹ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV. Mi ò fẹ́ dá yín láàmú, mi ò fẹ́ dá yín lágara. Tẹ́ bá wo fídíò yìí tán, kẹ́ bá mi fi èrò kan tí yín náà hàn lábẹ́ comment section. Ẹ má bá mi ká lọ. Àṣírí tú, gọ̀ǹgọ̀ sọ. Àkọ́kọ́ ni wípé ó gbọ́dọ̀ gba àdúrà fún ẹ ti gbọ́ nǹkan kan o. the spirit of the psalmist. Ẹ máa gbọ́ wéré. The spirit of the psalmist. Nígbà téèyàn bá gbọ́, téèyàn bá fẹ́ máa kọrin, tó bá wọ̀nyàn láti máa kọrin, ṣe rí kò síbi téèyàn ò kí ń fẹ́ lọ. Torí wàá fẹ́ showcase talent tó ní ẹ̀. So oṣó máa pè ẹ́, àwọn náà máa ní altar. Àjẹ́ máa pè ẹ́, wọ́n máa ní altar. Àwọn ènìyàn tí ò dá máa pè ẹ́, àwọn náà máa ní altar. Kódà olórin ẹgbẹ́ rẹ̀ gán tún pè ẹ́. Pípè tó fẹ́ pè ẹ́ yẹn kì í ṣe láti ṣe ẹ́ lóore. Kì í ṣe pé o fẹ́ gun platform wọn láti di ní ńlá. O fẹ́ kórìí platform wọn kó o lè já òkú tiẹ̀ bọ́lẹ̀ kan lè rí lónìí. So àkọ́kọ́ àdúrà lẹ́yìn ìgbà tó ti fayé ẹ̀ fún Jésù tán, ò ní pé ẹ̀mí ìmọ̀lára ó gbọ́dọ̀ mẹ́ntì wá tẹ̀lé. Nínú iṣẹ́ yìí, tó o bá mẹ́ntì wá tẹ̀lé, wà á ṣìyàn tẹ̀lé. Ènìyàn gidi á dẹ̀ dàbí ènìyàn burúkú lójú ẹ̀. Èèyàn tí ò dá yẹn gangan láwá dàbí èèyàn gidi lójú ẹ̀. Wà á wá ṣìyàn tẹ̀lé. Téèyàn bá ti wá ṣìyàn tẹ̀lé yẹn, á wá máa tì í, á máa tiraka, á máa wò pé wáyé tó ṣe ń dá fáwọn kan tí ò dá fún àwọn. Àkọ́kọ́ ni spirit of the psalmist. Ẹlẹ́ẹ̀kejì, ó ní ẹ̀mí tó ń wá Ọlọ́run, tó ń wá ojú Ọlọ́run ní kọ̀kọ̀ tí kìí ṣe ní gbangba. Ọ̀tọ̀ ní àdúrà gbogbogbò, ọ̀tọ̀ ní àdúrà tó lọ ń gbà church. Ìwọ àtọlọ́run gbọ́dọ̀ ní face me and face you. Ìwọ àtọlọ́run
gbọ́dọ̀ ní face me I face you. Rúùmù ọ̀kan báyìí rúùmù tiẹ̀ rè lọ́ọ̀kan báyìí. O máa face Ọlọ́run báyìí. O máa ṣe díẹ̀díẹ̀ ni o. Iṣẹ́ kan náà ló máa face me I face you pẹ̀lú Ọlọ́run o. Ṣùgbọ́n wàá bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀. A music minister tí ò kí study Bible. A music minister tí ò gbọ́ kankan lẹ́nu Ọlọ́run. A music minister tí ò kí gbàdúrà. A music minister tó ń fẹ́ sá eré tó fẹ́ di star by force by fire. Àwọn tó bá ṣe bẹ́ẹ̀, wọ́n máa ń di star. Ṣùgbọ́n wọ́n máa ń parẹ́ lójijì. Torí wọ́n á fi ìlọ́kulọ̀ lọ̀ wọ́n. Ìdí dẹ̀ ni wípé wọn ò wá ojú Ọlọ́run fúnra wọn. A music minister must be a prophet. Ibà lásán tó bá fẹ́ ṣe àwọn ọmọ mi lé. Olúwa máa sọ fún mi ní òkú ọ̀sẹ̀ tó fẹ́ ṣe bà. A ní lágbájá nínú àwọn ọmọ ẹ ti ní stress. Ó máa ní bà. So nǹkan báyìí ni kò sọ fún un lẹ̀. Kó má bàa pọ̀. Màá dẹ̀ pè wọ́n. Lágbájá tó bá fi máa di Monday. Ó máa bẹ̀rẹ̀ sí ní feel fever. You must be a prophet. Tó o bá kí ṣe prophet. Ṣé o mọ̀ pé èèyàn máa lùlù lẹ́yìn ẹ̀? Àwọn kan máa tẹ keyboard lẹ́yìn ẹ̀. Àwọn kan máa ṣe gbá máa ṣàgọ̀ lẹ́yìn ẹ̀. O ò lè dá nìkan lọ kọrin. Tó bá tẹ̀ ṣe bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ bó jẹ́ èèyàn méjì á ṣe máa tẹ̀lé ẹ̀. Sórí inú àwọn méjì yẹn, Judas kan, Simon Peter kan. Nítorí àwọn méjì tó tẹ̀lé ẹ yẹn, èèyàn mẹ́fà ò lè tẹ̀lé ẹ. Kí Judas má sí inú wọn. Kí Jésù bá lè kárí ẹ̀ over, o ò lè kárí ẹ̀ over. So if you are not a prophet, báwo ló ṣe máa mọ ẹni yẹn? Ó dẹ̀ máa mọ̀ láti má lè kúrò. O ti ti gbọ́ yẹn rí. Wà á mọ Judas inú báńdì yẹn. O ò dẹ̀ ní lè. O ti mọ protocol ẹ̀. Ẹni báyìí, family ló rán mi sí wọn. Èsì tó máa fún mi ní pé wọn ò ní interest lórí ọ̀rọ̀ yẹn mọ́. Ẹ̀yin tèmi ọ̀rọ̀ yìí gbẹnu tán o. Àwọn akọrin ẹ̀mí tán jẹ́ kòlíìgì ìyẹn Bùnmi Akínláàánú Omijé Ojú Mi ni wọ́n ti yarí kanlẹ̀ wípé àwọn ò ní interest nínú ètò ìsìnkú Bùnmi Akínláàánú o, tó fi jẹ́ wípé àwọn fámìlì rẹ̀ ni wọ́n kó owó jọ láti lọ sin òkú arábìnrin yìí. Gbogbo wa la mọ̀ tẹ́lẹ̀ wípé àwọn akọrin ẹ̀mí yìí wọ́n láwọn ti mú déètì, wọ́n ti gba ọ́ọ̀lù, àwọn dẹ̀ ti ra pósí láti sin òkú Bùnmi Akínláàánú ìyẹn Omijé Ojú Mi. Ṣùgbọ́n lójijì ní nǹkan kan tó ṣẹlẹ̀ lọ̀rọ̀ kan wá wáyé tó fi jẹ́ wípé àwọn akọrin ẹ̀mí yìí wọ́n ti rárá àwọn ò ní interest mọ́ nínú ètò ìsìnkú Bùnmi Akínláàánú. Àwọn tó tún lọ síbi òkú yìí ọ̀pọ̀lọpọ̀ náà ni wọ́n dé tí wọ́n ròyìn tán ni pé kò yẹ kó rí bẹ́ẹ̀, pé kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá, débi wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn akọrin ẹ̀mí táwọn èèyàn ti ń expect pé ó yẹ kí gbogbo wọn kán kún bẹ̀yẹn bíbà pé ni wọn ò yọjú o, pé kí ló le tó bẹ́ẹ̀, kí ló dé, kí ló happen, kí ló ṣẹlẹ̀ gangan. Ẹ wò ó, ẹ má jẹ́ kí n fàrọ̀ igun inú fídíò tẹ́ ń wò lọ́wọ́ yìí, ibẹ̀ gangan lẹ ti máa gbọ́ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀, lẹ ti máa mọ àṣírí ohun tó ṣẹlẹ̀ láàrin àwọn kọ̀líìgì Bùnmi Akínláàánú, àwọn ẹgbẹ́ olórin ẹ̀mí àti fámìlì Bùnmi Akínláàánú, tó fi di wípé wọn ò wá, ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ò wá, àti wípé tí wọ́n fi sọ pé àwọn ò ní interest nínú ètò ìsìnkú Bùnmi Akínláàánú. Ẹ jọ̀ọ́ ẹ má wá gbàgbé bá ṣe ń wo fídíò yẹn, ẹ jọ̀ọ́ ẹ bá mi wò sálẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ ti subscribe, ẹ bá wa subscribe sí YouTube channel wa, ẹ kíkì lórí subscribe button yẹn. Ọwọ́ yín ẹ fi ń tẹ subscribe yẹn ní orúkọ Jésù. Ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́, ẹ dẹ̀ ní fi gbé ọmọ sí lórúkọ Jésù. Sísá fún mi lọ́jọ́ Tuesday, ìgbà tó máa fi di Thursday, wà ní ibi tí mo ti ń ṣiṣẹ́ ní òsínlẹ̀kùn. Ìgbà tó máa fi di Thursday, la ní invitation online nípa wọ́n ṣe fẹ́ sí
ìgbà tí mo lè pe ìyàwó mi ó lóun mọ̀ pa èmi ti dé ẹ̀gbọ́n síta bùnmi tó jẹ́ sínú Mr. Wálé Akínláàánú àwọn sọ fún mi pé lóòótọ́ àwọn wà ní wọ́n ti ṣe iṣẹ́ ìpàdé àwọn colleagues sísá bùnmi pé wọ́n wà nígbà tó kú déètì wọ́n dẹ̀ accept déètì torí pé ìgbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ àwọn wà ní ipò tó yẹ pé wọn mọ nǹkan tí wọ́n ṣe torí àbúrò ló jẹ́ but still very confused and confused so wọ́n wá sọ fún wọn pé sínú ìlọ kò lè ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ ká tan àwọn ẹbí bàbá lọ ó lọ sí lóò sọ pé àwọn ní kò wá sí wọ́n ní agbọ́dọ̀ gbọ́ látọ̀dọ̀ wọn àti fámìlì ìyá àwa náà àjẹgbọ́dọ̀ ṣe ìtì láàrin ara wa so ìgbà tó máa fi padà sí àwọn tó ń ṣe ètò yẹn ó ṣàṣọ fún wọn pé wọ́n jọ wọ́n suspend déètì pé lóò náà a ṣe ètò ìwé yẹn láìpẹ́ òní jìnnà pé àwọn wọ́n ṣe suspend ìgbà tó sọ fún wọn ni àwọn arábìnrin máa ń pè àwọn tí a gbọ́ sí àwọn ti ṣe bẹ́ẹ̀ àwọn ti sanwó sí lẹ́nu ibi tó ti fẹ́ ṣe ìyàgbáyé ṣé wọ́n wá yá bẹ́ẹ̀ ni pé ṣé wọ́n ti rò pé wọ́n máa lọ tẹ́lẹ̀ ni aṣáàṣọ láàrin ara wa ṣàtúnmọ̀ kí wọ́n fún mi ní nọ́mbà aṣojú ètò tí wọ́n fẹ́ sí ìwé ẹ̀mí láti wọ́n dẹ̀ fún mi nọ́mbà ìdílé mo dẹ̀ forward message wọn pé kọ́jọ́ wọn pé mo introduce ara mi sí wọn pé kọ́jọ́ kọ́ náà mi kọ́ fún mi láyè níbi bá wọn sọ̀rọ̀ pé mo jẹ́ gẹ́gẹ́ bí báyìí ẹni báyìí fámìlì tó rọ̀ sí wọn. èsì tó máa fún mi ní pé wọn ò ní interest lórí ọ̀rọ̀ yẹn mọ́. mo tún wá ṣe voice note láti tàbí sí wọn pé kọ́ ń jọ pé kọ́ ṣáà jẹ́ kí a sọ wọn dánilóhùn for several hours. mo lè padà sí family meeting mo lè fi wọn report tí mo bá dé láì fọ̀rọ̀ àtúgbé bàbá kan ó bá wọn sọ̀rọ̀ after that wọ́n lè sọ fún bàbá yẹn pé tó bá jẹ́ ọ̀rọ̀ lẹ́sìn lápò kan kúrò lórí ẹ̀ pé wọ́n ní kankan sọ lórí ẹ̀ bàbá yẹn ṣàfù wa lápò so eventually family àwa mẹ́fà sista adékẹ́mi adéníkẹ́mi àti sista elizabeth moni àti ìyàwó mi àti kejì ẹ̀ àti ìràwálé aṣáàgádà owó làbí ṣe káàkiri àlọ́ online àmọ́ tata bẹ̀rẹ̀ sí ìbẹ̀ pẹ̀tọ̀ aṣáàgbé àwọn information bá sórí Facebook tí mo rí mo dẹ̀ ní lọ́wọ́ àfẹ́fẹ́ tí mo message tí mo send sí ẹni tó fẹ́ ṣe ètò yẹn tẹ́lẹ̀ still on my phone if there is any need for me to provide evidence ọ̀rọ̀ tó sọ provide gbogbo irọ́ tó ń pa lórí family ìwé family ìjà family ọjà family is seriously bereaved about the death of a glorious daughter of ours and abẹ̀wọ̀n àlẹ́jà àbẹ̀rùjọ́ visit family òfin nígbà ìwọ̀n láì lórí nǹkan tó ń ṣe àwọn ó yàtọ̀ sí nǹkan tó ń ṣe àwa we have lost a glorious child we are very very ìyàwó mi kan ò lè jẹun àwọn wọn kàn jẹ́ ọ̀rẹ́ sí wọn mọ ilé ìtawà ń gbòòjì so mo tún wá ní another information online pé à ń bẹ àwọn artist pé kọ́ wá perform bí irọ́ lọ́ fi gba àbẹ̀ artist àmọ́ àwọn artist tó mọ̀ pé truly ọ̀lìkì wọn ni ọ̀rẹ́ wọn ni àwọn ló decide láti wá ti event lẹ́nu láti wá ọ̀nà sísàbùnmi lẹ́sìsàbùnmi Akínláàánú àmọ́ gbogbo irọ́ tó ń pa lórí family online ẹgbẹ́ kan ni mo kàn fẹ́ bẹ̀ wọ́n pé àlejò àlejò àmọ́ ọ̀kan má gbàgbé pé Nàìjíríà tá a wà yàrá ìlú ìkọ́lé cyber crime law
tó bá continue àti máa mà láì ní méjì family àti máa borúkọ family wa jẹ́. I personally file a petition and I will go through the legal process. Court máa dájọ́ fún wa. So mo bẹ̀ wọ́n anything tó bá ti sọ pa family come bring it down online and tó bá ní any evidence against family bear the family set so team ọba wọn jà èmi put it forward before this before you today we come post it online tó bá ní any evidence ibi tí family ti sọ fún ọ pé wọ́n má ṣe òkú yìí rárá but nǹkan tó yà wá lẹ́nu jù ni pé after that ni wọ́n suspect the next day láti pé wọ́n ti cancel ètò dájú wọ́n ṣọ lọ́hùn every woman being can be done without it is only God that is in this place. Oníbo ni màmá yìí ti wá, orí màmá burú mi tó wà, orí bàbá burú mi tó wà, orí ẹ̀ ti burú mi tó wà. Bí ẹ̀yin ni wọ́n yóò bá sọ̀ra, ẹ̀yin olórí ẹ̀mí, ẹ̀yin rẹ̀ sọ̀rọ̀, ẹ̀jẹ̀ sọ pẹ́pẹ́gùn. Bẹ́ẹ̀ bá ti sọ pẹ́pẹ́gùn, ó léwu díẹ̀. Gbogbo èyí tí tọ́jà wípé tẹ́nìkan bá ti dìde báyìí, bẹ́ẹ̀ ṣe tẹ lórí balẹ̀ wá, bẹ́ẹ̀ ṣe bá àdúgbò ẹ̀kọ́dù náà yẹn. Ṣùgbọ́n òun lè tún pa omi jẹ́ ojú mi. Ẹ jẹ́ máa bá mi ṣí ẹ̀. Ìrẹsì torí pé àti níjọ́ síbi iṣẹ́ ìrẹsẹ̀ là ń ṣe kiri, kí là ń para wa lé lórí. Síbi iṣẹ́ ìrẹsẹ̀ là ń ṣe kiri, kí là fẹ́ mú bọ̀ bẹ́ẹ̀. Ẹ ti tún pa omi jẹ́ ojú mi àbí? Àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ ti tún pa omi jẹ́ ojú mi. Àbí bẹ́ẹ̀ kọ́? Ṣùgbọ́n ti kú báyìí, ṣùgbọ́n ara yín ti balẹ̀. Ẹ máa bá mi ṣí ẹ fẹ́rẹ̀ yìí. Ṣùgbọ́n ti kú ara gbogbo yín ti balẹ̀ báyìí. Gbogbo ẹ̀yin bàbá tí invite omi jẹ́ ojú mi. Ọwọ́ yín dà báyìí. It's a slap on Christianity. Wọ́n gbé omi jẹ́ ojú mi lọ Ìbàdàn. Wọ́n gbé lọ Ìbàdàn. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ṣe fídíò ẹ̀ kiri. Ní chọ́ọ̀chì kan, mo rí fídíò yẹn mo dẹ̀ sun ẹkún nínú ẹ̀mí. Mo rí fídíò yẹn mo dẹ̀ sun ẹkún nínú ẹ̀mí. Káà Sataria. It's a slap on every Christianity. It's a slap on every pastor. It's a slap on every singers. Tẹ́gbẹ̀rẹ̀ ayé ní olórí ẹ̀. Tẹ́gbẹ̀rẹ̀ ayé ní ẹni ẹ̀mí. Gbogbo àdúrà náà ìgbà fún mi jẹ́ ojú mi kí ló ṣẹlẹ̀ tí ò gbà. Gbogbo àdúrà náà ìgbà fún mi jẹ́ mo bẹ̀rẹ̀ lọ́wọ́ yín ni o. Kí ló ṣẹlẹ̀ tí ò gbà. And aunty please ẹ dá mi lóhùn. Ẹ máa bá mi gbé fẹ́ràn yẹn o. Wọ́n sọ ẹ̀ṣẹ̀ níbi bóyá wọ́n máa gé ni, bóyá wọ́n máa ṣẹ̀dá ni, bóyá wọ́n máa ṣàwọn ni. Everybody ò mọ̀. Wọ́n máa sọ ẹ̀ṣẹ̀ odidi obìnrin nínú ẹ̀mí tó ti kọ́ni ti pẹ́. Wọ́n máa gbé fídíò ẹ̀ viral. Fídíò ẹ̀ lọ viral. Ṣé ẹlẹ́yin jẹ́ ẹ̀ṣẹ̀ pọ̀ ní ìsìn? Ẹ̀jẹ̀ lọ múra nínú àdúrà. Orí gbogbo ẹ̀yin bàbá. Ó tẹ́ ẹgbẹ́ra yín ní bàbá tó jẹ́ pé bàbá àgbàyà ni. Tẹ́ ẹgbẹ́ra yín ní màmá tó jẹ́ pé màmá àgbàyà ni. Orí gbogbo yín burú mi jẹ́ wà. Èmi ni mo sọ bẹ́ẹ̀. Ìkọ́lé mi padà yẹ. Mo fẹ́ ka church. Mo wá gbé lẹ́tà. Mo gbé lẹ́tà sí gbogbo àwọn church tó wà lágbègbè mi. Ẹjọ́ ẹ ràn mí lọ́wọ́. Ẹni tó bá lè ra páànù fún mi. Ẹni tó bá lè ṣe gbà fún mi. Ẹni tó bá lè ṣàwọ́ fún mi. Ẹni tó bá lè ṣe gbà fún mi. Ẹ wo bẹ́ẹ̀. Ẹni tó bá lè ṣe bí ìsúnmi. Ẹjọ́ ẹ ṣe fún mi. Títí di àárọ̀ yìí kò sẹ́ni tó dìde. Títí di àárọ̀ yìí kò sẹ́ni tó pè mí. Títí di àárọ̀ yìí kò sẹ́ni tó ràn mí lọ́wọ́. Kò sí ẹni tó ràn mí lọ́wọ́. Èmi ni mo ẹ̀sẹ̀ wá struggle nínú ẹ̀mí nínú ara. Mo ṣe bẹ̀rẹ̀ sí gbàdúrà. Àwọn ọmọ mi tí mo mọ̀ tí àdúrà wọn gbà wọ́n bẹ̀rẹ̀ sí support. Ìyẹn ni after 7 years later, after 9 years, 8 years later, ni ìrànlọ́wọ́ ẹ̀sẹ̀ wá dé. Wọ́n dẹ̀ ń wò mí. Àwọn ìránṣẹ́ ọlọ́run yẹn dẹ̀ ń wò mí ràn. Àwọn tó ń pera wọn ní bàbá dẹ̀ ń wò mí ràn. Ṣùgbọ́n tó bá jẹ́ obìnrin sí, tó bá jẹ́ obìnrin tó lọ́mú, tó nídìí, tó bá ìrànlọ́wọ́ lọ́dọ̀ sọ́dọ̀ wọn. Wọ́n mọ bí wọ́n ṣe máa ràn lọ́wọ́ nígbà tó mọ̀ pé wọ́n máa rí nǹkan gbà lọ́wọ́ ẹ̀. Iṣẹ́ tó ló wá gbélé yín lọ́wọ́ yẹn. Ọ̀rọ̀ lórí àti omi jẹ́ ojú mi ni mo fẹ́ ká ṣiṣẹ́ lé lórí láàárọ̀ yìí. Tí mo bá dẹ̀ fi sọ̀rọ̀ yín jáde, ó máa bá àwọn ìránṣẹ́ ọlọ́run wí. Ó máa bá àwọn olórí ẹ̀mí wí. Ó máa bá àwọn ọmọ ọlọ́run wí. Lórúkọ Jésù, a ò ní jẹ̀bi ọlọ́run níkẹyìn. Ṣé ẹ rí nínú iṣẹ́ tá a jọ ń ṣe yìí? Mo sọ fún yín ṣáájú lẹ́ẹ̀kan, mo ní ọ̀tá wà bẹ́ẹ̀. Èmi ti rí pásítọ̀ ẹgbẹ́ mi tó ń sọ fún mi wípé torí pé mo mú chọ́ọ̀chì
wá sí ibi tí òun wà ó ní láyé mi ò kí gorí pẹpẹ wọn. èmi ti ní pásítọ̀ ẹgbẹ́ mi bẹ́ẹ̀. ó ní pé mo ti wá gbé kùsẹ́ẹ̀dì kalẹ̀ ní agbègbè tó ń wà ó ní láyé ó lóun lè kí mi mọ́. èmi ti ní pásítọ̀ ẹgbẹ́ mi ní ọjọ́ tí mo ní accident. ṣé ẹ gbọ́dọ̀ mi sà? táàdì ẹ̀fẹ́ wa ní ọmọ ọlọ́run. èmi ti ní pásítọ̀ ẹgbẹ́ mi lọ́jọ́ tí mo ní accident. tó dẹ̀ drive kọjá tó dẹ̀ drive lọ ó wá accident ṣẹlẹ̀ lọ́nà Oǹdó. mo lọ sí church mi tó wà lónìí. ó dẹ̀ drive wá sí Àkúrẹ́. ó dẹ̀ drive padà sódò. ó dẹ̀ rí accident títí di àárọ̀ yìí kò gbé mi. títí di àárọ̀ yìí kò text message. títí di àárọ̀ yìí kò bá mi sọ̀rọ̀. ó ń tọ́ máa padà lọ máa sọ fún àwọn ènìyàn ní wípé síbẹ̀ mi ni ohun tí ojú mi wá lójú mi rí. ṣé ẹ̀ ń gbọ́ báyìí? ìránṣẹ́ Ọlọ́run ni o. ìránṣẹ́ Ọlọ́run ni o. ó dẹ̀ gbéra rẹ̀ jẹ́ ọmọ Ọlọ́run o. ṣé a rí àwọn ẹ̀yin kan wà tó jẹ́ wípé tẹ́ ẹ jẹ́ ọ̀tá ìyànmọ́ iṣẹ́ ìránṣẹ́? ẹ̀yin kan wà tó jẹ́ wípé bí ẹnìkan bá ti mí ní ẹ̀gbẹ́ yín fẹ́ kẹ́lòmíì bímọ. ẹ̀yin kan wà tó jẹ́ wípé bí ẹnìkan bá ti dìde lẹ́gbẹ̀ẹ́ yín inú á máa bí yín. Oh my God, ọ̀rọ̀ pọ̀ láàárọ̀ tí mo fẹ́ sọ. bí ẹnìkan bá ti jẹ́ ẹ̀yàn ní ẹ̀gbẹ́ yín bí ẹ ṣe já ẹ̀ dáhùn. ẹ máa wá ayé sọ̀rọ̀ tó ìṣe káàbọ̀ sà. ẹ bá mi ṣí ẹ̀. èmi ti rí aṣọ ọ̀run. ó jẹ́ wípé ó sọ wípé kò sí ọ̀nà tí ènìyàn lè gbé gbà. pé ṣíṣ tó bá ti jẹ́ tẹ́rìtìrì mi lọ́wọ́ kò lè mú ọ̀gbọ́dọ̀ gbóhùn ẹ̀. I invite one man of God lọ́jọ́ kan. Bàbá ni wọ́n. Mo dẹ̀ forúkọ bò láṣìírí nílùú Ondo State. Kò dẹ̀ sẹ́ni tí ò mọ̀. ọjọ́ tí mo invite ẹ̀ wá sórí pẹpẹ mi. ọjọ́ tí mo invite ẹ̀ wá sí church mi. ọjọ́ náà ọjọ́ kejì a fẹ́ ṣe 3 days program. ọjọ́ àkọ́kọ́ wọ́n kàn drive lọ́nu ẹ̀ máa gbọ́ o. bàbá yẹn drive lọ́nu níbi tí church mi wà tẹ́lẹ̀. níbi tí mo gbé church sí tẹ́lẹ̀. bàbá yẹn kàn drive lọ́ni o. ó dẹ̀ ṣe drive lọ ó wá rí bíbọ̀dù mi ní junction. ó wá náà fẹ́ drive ó wá ní àwọn ọ̀dẹ̀ wíṣọ nítorí kò mọ̀ mí pé kó nǹkan mọ̀ ọ̀dọ̀ mi. tó bá yẹ pé mo mọ̀ lọ́jọ́ yẹn mi ò ní wẹ́kọ̀ọ̀mù bàbá yìí. tó bá yẹ pé mo mọ̀ iye mi sí lọ́jọ́ yẹn mi ò ní sọ pé níbo lẹ sí bọ̀sà. níbi tó lè dé bàbá yẹn dẹ̀ sọ̀kalẹ̀ nu mọ́tò. ó dẹ̀ bọ́ bàtà rẹ̀ ó dẹ̀ fi ẹsẹ̀ kan ibi tí mo ti ń ṣe program. má jẹ́ parọ́ fún ẹ àti káyẹ́ mi ò ní mẹ́mbà mọ́. mẹ́mbà sá lọ. má gbàgbé o ìránṣẹ́ Ọlọ́run ni o. iye mi wá sí Olúwa kí ló ń ṣẹlẹ̀. Olúwa ni mo ti invite Olúwa ni mo ti pe ẹni tí ò yẹ kí n pè wá sọ́dọ̀ mi. Olúwa kí ló ṣẹlẹ̀. ṣàánú mi. Olúwa ní àfi tí mo bá kúrò níbi tí mo wà. àfi tí mo bá kúrò níbẹ̀ ni mo tó lè bọ̀. má jẹ́ parọ́ fún ẹ. ìgbà tí mo tó kúrò lórí ilẹ̀ yẹn ni Ọlọ́run tó dá òkú padà wò. Olúwa ní gbogbo ìgbà tí mo bá ti ń pe programu bẹ́ẹ̀ gbogbo ìgbà yẹn ni mi ò ní rí anybody. Olúwa ní bí mi ò bá kíyè sára wọ́n kàn dáadé máa pariwo èmi àtàyà àtọmọ ni o. má gbàgbé o ìránṣẹ́ Ọlọ́run ni o. má gbàgbé o ìránṣẹ́ Ọlọ́run ni o. sẹ́ẹ̀rẹ́ yìí kan wà tẹ́ẹ̀gbéra yín ní bàbá ìyá tẹ́ẹ̀gbéra yín ní olórin ẹ̀mí tó jẹ́ pé olórin rádaràdá ni yín tẹ́ẹ̀gbéra yín ní ìránṣẹ́ Ọlọ́run tẹ́ẹ̀gbéra yín ní bàbá àwọn bàbá èmi mọ bàbá tèmi mo dá bàbá tèmi mọ̀ kò sún ẹnìkan lè fẹ́mi ṣe. ọmọ kálẹ̀ ni mímọ wá láti kálẹ̀ àti kọ́kú yìí sí ọmọ kálẹ̀ ni sí ọmọ òtí pupa ni. sísá bùnmi kọ́kú yìí sí ọmọ òtí pupa ni. èmi dá bàbá tèmi mọ̀ bàbá tèmi ò ṣe bàbá rádaràdá. mo dá bàbá tí mo mọ̀ mo dá bàbá mi mọ̀ jọ́ Táíwò Samuel kì í ṣe bàbá tí aṣọ pé kọ́mọ rẹ̀ má gòkè. ẹ̀yin ká má máa gbé wípé bàbá ọmọ mi ni ọmọ mi contribution mélòó lọ ṣe fún ọmọ rẹ̀ tó kú gẹ́gẹ́ bí ọmọ nínú ẹ̀mí. how many contribution tó fún tó ń pè ní ọmọ rẹ̀ nínú ẹ̀mí. nígbà tí mo tó kúrò lórí ilẹ̀ yẹn mo ní mo tó kọ́lé mo kọ́lé kìíní mo kọ́ kejì mo kọ́ kẹta lọ́wọ́. ìgbà tí mo tó kúrò lórí ilẹ̀ yẹn ni mo ra mọ́tò kìíní ìkejì ìkẹta ìkẹrin tó ẹsẹ̀ ń gùn mí ní nǹkan rere. ẹ̀yin kan máa wà tẹ́ ẹ máa bẹ̀rẹ̀ ayé ní bàbá ẹ máa bẹ̀rẹ̀ ayé ní màmá màmá rádaràdà wò níbo ni màmá yìí ti wá orí màmá burú mi tó wà orí bàbá burú mi tó wà orí ẹ̀ ti burú mi tó
ìránṣẹ́ Ọlọ́run ẹ jẹ́ sọ pẹ́pẹ́ gùn bẹ́ẹ̀ bá ti sọ pẹ́pẹ́ gùn ohun tó léwu díẹ̀ ni. I come as for everybody this morning to just do this video for you. Night, 12 years lélẹ̀ lọ́dún yìí tí church mi máa pé 12 years. Ọdún yìí ní church mi máa pé 12 years. Mo ti wà nínú iṣẹ́ ìránṣẹ́ báyìí. Not by the special grace of God. This year will be 19 years in ministry. This year will be 19 years in ministry. Gbogbo èyí tí tó jẹ́ wípé bẹ́ẹ̀ nìkan bá ti ń dìde báyìí bẹ́ẹ̀ ṣe tẹ lórí balẹ̀ wá bẹ́ẹ̀ ṣe pa àdúgbò ẹ̀kọ́ ọdún náà nìyẹn. Ṣùgbọ́n ọ̀lẹ́ tún pa omi jẹ́ ojú mi. Ẹ jẹ́ máa bá mi ṣí ẹ̀. Èmi jẹ́ bàbá tẹ̀mí mọ̀. Mo gbé ìrẹsẹ̀ Ọlọ́run ìrẹsẹ̀ torí pé àti níjọ́ síbi iṣẹ́ ìrẹsẹ̀ là ń ṣe kiri kí là ń para wà lé lórí. Síbi iṣẹ́ ìrẹsẹ̀ là ń ṣe kiri kí là fẹ́ mú bọ̀ bẹ́ẹ̀. Ẹ ti tún pa omi jẹ́ ojú mi àbí? Àbí bẹ́ẹ̀ kọ́? Wọ́n ti pa o. Ẹ ti tún pa omi jẹ́ ojú mi. Wọ́n ti pa. Àbí bẹ́ẹ̀ kọ́? Síbọ̀ ti kú báyìí, ara yín ti balẹ̀. Ẹ má bá mi ṣí ẹ̀ fọ́nà yìí. Síbọ̀ ti kú, ara gbogbo yín ti balẹ̀ báyìí. Gbogbo ẹ̀yin bàbá tí fẹ́ invite omi jẹ́ ojú mi. Ọwọ́ yín dà báyìí. It's a slap on Christianity. Wọ́n gbé omi jẹ́ ojú mi lọ Ìbàdàn. Wọ́n gbé lọ Ìbàdàn. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ṣe fídíò ẹ̀ kiri. Ní chọ́ọ̀chì kan, mo rí fídíò yẹn mo dẹ̀ sun ẹkún nínú ẹ̀mí. Mo rí fídíò yẹn mo dẹ̀ sun ẹkún nínú ẹ̀mí. Káà Sàtáríà. It's a slap on every Christianity. It's a slap on every pastor. It's a slap on every singers. Ẹgbẹ̀rẹ̀ ayé ní olórí ẹ̀mí. Ẹgbẹ̀rẹ̀ ayé ní ẹni ẹ̀mí. Gbogbo àdúrà náà ẹgbà fún mi jẹ́ ojú mi kí ló ṣẹlẹ̀ tí ó gbà. Gbogbo àdúrà náà ẹgbà fún mi jẹ́ mọ́ bẹ̀rẹ̀ o. Ẹ máa wùwà bí aláìgbàgbọ́. Ẹ máa sọ̀rọ̀ bí aláìgbàgbọ́. Ó sọ fún mi bẹ́ẹ̀, ó ní níbo, ó ní torí pé mo ti wà, ó ní torí pé mo ti mú tọ́ọ̀jì wá síbí, ó ní láyé àníjọ wa mọ́. Ẹ jà kò sẹ́ni tó lè pa mí, inú mi náà dùn lọ́jọ́ yẹn. Wípé bí àṣídẹ̀tì ẹ ṣe ṣẹlẹ̀, abẹ́rẹ́ tó kéré jù nínú ọkàn mi. Báyìí ẹni òbí dé, ṣèbí mọ́tò náà ni wọ́n tún padà wá fi ta mí lọ́rẹ́ mi. Ṣèbí bọ́ọ̀sì tó nítumọ̀ ni wọ́n tún padà wá fi ta mí lọ́rẹ́. Àbí ṣé kìí ṣe bọ́ọ̀sì tó nítumọ̀ ẹni tí ọmọ mi rí lọ́wọ́ ara instrument sí church mi. Ẹ wá wo ẹ má gbàgbé àti 12 years ago tí mo ti dá church lẹ̀ tí mo ti bẹ̀rẹ̀ tí mo ti ṣe kiri kò sẹ́ni tó rí mi ń gbà náà o. Ṣé ẹ̀yin tẹ̀ máa ń kó ọ̀rẹ́ kiri nínú iṣẹ́ ìrẹsẹ́? Ó di ìgbà tí ìkankan bá tó pa ẹ̀kọ́ tó mọ bó ṣe lọ. Ẹ̀yin tẹ̀ máa finú wé ọ̀rẹ́, ẹ̀yin tẹ̀ máa finú wé, ẹ̀ máa finú tọ́ ọ̀rẹ́. Ó di ìgbà tí ẹgbàá bá tó pa ẹ̀yin kẹ́ tó mọ bó ṣe lọ. Ẹ jẹ́ máa bá mi ṣí ẹ̀, ẹ máa ṣí ẹ̀, ẹ máa ṣí ẹ̀. YouTube Premium. Tọ́pẹ́, God bless you, sir. Mr. Tẹ̀mítọ́pẹ́ manager, God bless you, sir. Ẹ ká sọ pẹ́pẹ́ kù. Ẹ ká sọ pẹ́pẹ́ kù. Wọ́n máa sọ fún ẹ wípé àkùkọ gàgàrà kò sẹ́ni, wọn ò fẹ́ kẹ́lòmíì kọ́, ẹni bá kọ́ lẹ́gbẹ̀ẹ́ wọn báyìí, wọ́n máa pa náà mọ́lẹ̀ ni. Ẹni bá kọ́ lẹ́gbẹ̀ẹ́ wọn báyìí, kó o ṣe máa pa náà ìran máa wá. Wòlíì ẹ káàbọ̀ sà. Bí ẹnìkan bá dìde tó ti gbọ́ tó bá ti ń lára ẹ̀ láyé, máa kọ́ lẹ́ ọ̀tọ́rí ọmọ rẹ̀ máa rántí bọ̀ òbí mọ́ o. Tó bá sọ wípé ní àbẹ́ ká gbúrú ẹ̀ mọ́, ìwọ náà kíyèsára o, torí pé òbí mọ́ o. Ó dọjọ́ àtúnṣe kẹ́lòmíì tó mọ̀, ó dọjọ́ tí òjò bá tó dá kẹ́lòmíì tó mọ̀ pé ọ̀bẹ̀rẹ̀ là ló ń kó mọ̀ kó tó mọ̀ pé ẹrù ló ń. Ẹ wà máa bá bàlàbàlà kiri, ẹ máa ṣe kirikiri, ẹ bàbá ẹlòmíì inú yín ẹ̀yin obìnrin, àwọn ọkùnrin ti bá yín sùn tán, kí ẹ tó gun orí pẹpẹ ni wọ́n bá yín sùn. Ìgbà wo ni ògo ò ní wọlẹ̀? Ìgbà wo ni ìràwọ̀ ò ní wọlẹ̀? Ìgbà wo ni ajá ò ní kẹ́ ti yín? Ṣé ń gbá ṣeré? Ọ̀pọ̀lọpọ̀ olórí ẹ̀mí ni wọ́n ti bá sùn kọ́kọ́ tó gorí bẹ́bẹ́. Ọ̀pọ̀lọpọ̀ olórí ẹ̀mí ni wọ́n ti bá sùn kọ́ lórí bẹ́bẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run kọjá ìdáná àwọn prọfẹ̀tẹ̀sì kan ló tún bá ayé jẹ́ báyìí. Ẹ wo ẹ jẹ́ pàṣẹ láti ayé ìdọ́rùn ẹ ti mú ẹni tì. Ọ̀pọ̀lọpọ̀ prọfẹ̀tẹ̀sì ni wọ́n ti bá sùn tán kó tó gorí bẹ́bẹ́. Ẹ̀yin náà
attention torí pé ẹ fẹ́ kí èrò ẹ fẹ́ máa trend ẹ fẹ́ kí èrò máa rí yín ẹ fẹ́ kó máa rí yín mọ́ bàbá yẹn ẹ fẹ́ kó máa rí yín mọ́ ìyá yẹn ẹ fẹ́ kó máa rí yín mọ́ ẹ jẹ́ má bá mi ṣe ẹ má bá mi ṣe fẹ́ bẹ́ẹ̀ bá ṣe fẹ́rẹ́ ìmọ̀ bá yín jà o. wòlíì you are welcome sir. wòlíì ńlá rè olúwa ṣeun bàbá you are welcome sir. sister ìdòwú you are welcome sir. ẹ bẹ sọ pé torí pé ẹ fẹ́ trend ẹ fẹ́ kó mọ̀ yín ẹ fẹ́ kó ṣe gbá wọ́n dẹ̀ máa bá yín sùn wọ́n dẹ̀ gba ìràwọ̀ lọ. ẹlòmíì nípa ẹ̀bùn ẹlòmíì wá ní ìwò tó bá ti ra mọ́tò fún báyìí ẹ má wọlé ó ń bọ̀. àmọ́ láìka tí mo ra mọ́tò fún mo láìkí bàbá yẹn mo ra mọ́tò fún wọ́n padà kádàrá rẹ díẹ̀díẹ̀ tó mọ̀. ohun tó fẹ́ jẹ́ láyé ni wọ́n ti gbà lọ́wọ́ rẹ tó mọ̀. Adéjọkẹ́ you are welcome my daughter. Evangelist Ṣọlá sáré you are welcome sir. ìràwọ̀ lọ díẹ̀ tó mọ̀. tìbí àǹtí omi jẹ́sà àti kú báyìí ara gbogbo yín sáà ti balẹ̀ àbí kò balẹ̀. àbára yóò balẹ̀ báyìí. ẹ má bá mi ṣí ẹ fọ́nrán yìí ọ̀dẹ́ ẹ̀ bá ti gbogbo ẹ̀yin tẹ̀ ń wo fídíò ẹ má ṣí ẹ ẹ jẹ́ kó díẹ̀ ọ̀dọ́ wọn. àwọn ọ̀pá yẹn jẹ́ gbogbo yìí. àwọn ọ̀pá yẹn jẹ́ gbogbo yìí. kí ló ṣẹlẹ̀ kí ni bàbá oníbàbá ṣe fún mọ́mí jí o. ta ló wà ní chọ́ọ̀chì mẹ́ẹ̀. ẹ pè mọ́mí jí o fún mi. ẹ̀yin ọ̀pá yẹn jẹ́ gbogbo yìí. ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run ẹ máa ń bíìlì kẹ́ ẹ tó lọ chọ́ọ̀chì. iṣẹ́ tó Olúwa gbélé yín lọ́wọ́ lẹ̀ ń ṣe àbí. ẹ̀yin olórí ẹ̀mí tẹ́ ẹ máa ń bíìlì kẹ́ ẹ tó wọnú chọ́ọ̀chì. iṣẹ́ tí Olúwa gbélé yín lọ́wọ́ lẹ̀ ń ṣe. ẹ jẹyà ẹ̀ láyé ẹ̀gbọ́n lọ́rùn. ẹlòmíì ojú ẹ̀mí ẹ̀ ojú ayé ẹ̀ ló ti máa jẹyà ó tó dọ̀rùn. ibi tẹ́ ẹ bá sọ ayé dà ibi tí ayé bá bá yín dẹ́ ẹ jẹ́ kí n mọ̀. tẹ́ pera yín lọ́lọ́run ẹ̀mí tẹ́ pera yín ní ìránṣẹ́ Ọlọ́run tó jẹ́ pé ẹ̀yin lẹ̀ ń dayé rú ẹ̀yin lẹ̀ ń bayé jẹ́ ẹ̀yin ni ọ̀bayé jẹ́. ẹlòmíì bí kò bá ti tọ́ kankan náà kó tó wọlé church ara ẹ̀ ò balẹ̀. ẹlòmíì àṣẹ ló lò ẹlòmíì àyájọ́ ló lò ẹlòmíì ti kàkàrà nínú òkùnkùn ó di ọjọ́ àti sùkẹ́ tó mọ bó ṣe lọ. má ṣe o ẹ máa bá mi ṣe ẹ fọ́nà yìí ẹ ṣe ẹ fún gbogbo wọn kó ń bọ̀ kí ó tó dọwọ́. ẹ ti pa omi jẹ́ ara yín ti balẹ̀ ẹ wọ inú gbọ́dọ̀ mi ń gbé o. àdírẹ́sì mi dẹ̀ wà lórí pílásọ̀mù tí mo bá parí fídíò yìí kó wá gbé mi tàbí tí mo bá parí fídíò yìí kó wá pa mí tàbí kó wá gbé àwọn ọmọ mi àbí kó wá gbáyà mi báwo ni òfin tó bá ọlọ́run má jẹ̀mú gbọ́ tó o bá ti rí iṣẹ́ ọlọ́run fún ẹ ṣe. ìránṣọ́ mo ní ẹ́sítéètì ìránṣọ́ ọlọ́run kan tẹ̀ ń sọ lórí pẹpẹ ó ní ọlọ́run mú tí mo wá kiri iṣẹ́ tó ló wá gbélé yín lọ́wọ́ nìyẹn 249 people ló ń wò mí lọ́wọ́ báyìí ẹgbẹ́ bá mi ṣiṣẹ́ fọ́nà yìí ṣe iṣẹ́ tó ló wá gbélé wọn lọ́wọ́ nìyẹn. ìránṣẹ́ ọlọ́run ẹgbẹ́ mi dẹ̀ sọ fún mi pé kí ni mo wá kiri ìránṣẹ́ ọlọ́run ẹgbẹ́ mi dẹ̀ sọ fún mi pé sì bí mo mú church wá báwo ni ó dẹ̀ sọ fáwọn èèyàn lórí pé mo ní àṣídẹ́ǹtì mi ò dẹ̀ rúbi sí ẹ mi ò rò bànújẹ́ sí ẹ. Pastor Olúṣèyí you are welcome sir. 270 mo fẹ́ kó máa lọ bẹ́ẹ̀ ẹ má bá mi ṣí ẹ báyìí mo fi kristian ọ̀gá òkú bẹ́ẹ̀ ẹ má ṣí ẹ fẹ́rẹ̀ ẹ má ṣí ẹ fẹ́rẹ̀. ẹ má ṣí ẹ kẹ́ máa subscribe. ní àti tó kù yìí sísítà mi ni tẹ́ ẹ bá mọ̀ because I'm from Ìkálẹ̀ area ọmọ òtí pupa ni mí ọmọ òtí ayé gidi ọmọ òtí ayé ni mo dẹ̀ sí ní bàbá mi ò níyàwó ṣùgbọ́n ohun tí mo bá fi ẹnu mi sọ and thank God lẹ́nu ọjọ́ mẹ́ta ní last year I could remember God message me ó ní ọmọ ọba fẹ́ rìn jìnnà má kọ́ ọ̀rẹ́ mọ́ ó ní olúwa kí ni ìtumọ̀ ìran yìí kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yìí olúwa ní wọ́ tó o bá ti fẹ́ rìn jìnnà tó o bá fẹ́ rìn jìnnà ní ilé ayé yìí tó o bá fẹ́ jẹ́ èèyàn má kọ́ ọ̀rẹ́ mọ́ àwọn ọ̀rẹ́ tó kọ́ ìka ni wọ́n ìgbà tí mo tó stop ẹ̀ láyé mi tó dáa ìgbà tí mo tó stop ẹ̀ ní ayé mi tó nítumọ̀ ìgbà tí mo tó stop ẹ̀ ní bàbá náà dẹ̀ máa bá mi sọ̀rọ̀ ọmọ ohun tí mò ń ṣe kọ́ ló ń ṣe yìí o adó fọ̀rọ̀ ẹ lẹ̀ màá ní problem bí ọ̀tá bí màá ṣe jáde nínú problem yẹn ọ̀rẹ́ lọ́jọ́ kan Facebook mi ní oníṣù àwọn ọ̀rẹ́ dájọ́ kóra wá kiri my Facebook account oníṣù mo wá sọ ẹni tí mo súnmọ́ mo wá fi lọ kí n
máa ṣe ó ní kí lọ mú 50,000 wá ó ní ìgbà yẹn lòún lè ṣí fún ó ní kí lọ mọ́ wá mo lè gbá wọn mọ́ rí báyìí ọ̀rẹ́ tá a jọ ń jẹ tá a jọ ń 360 ẹjọ́ máa bá mi ṣe ẹ̀ wọ́n mi jí ẹgbà ẹ máa bá mi ṣe ẹ̀ ẹni tá a jọ ń jẹ tá a jọ ń níbo la wà pàdé ayé wa dé báyìí níbo la wà ṣé bá a bá ti lówó a lè lé tọ́ọ̀jì lọ mínísítà àtọ́jọ́ tí olúwa ti sọ fún mi wípé ọmọ má tún gbowó lọ́wọ́ ẹnìbọdì mọ́ àtọ́jọ́ yẹn ni ayé mi tó da tí mo bá lọ tọ́ọ̀jì báyìí tí mo lọ mínísítà bẹ́ẹ̀ mi ò ní gba wọn náírà tí màá fi kúrò bẹ́ẹ̀ sọ́lọ́run wà á bùkún mi ò dẹ̀ kí n gbowó náà tẹ́lẹ̀ ohun tí wọ́n bá ti fún mi náà ni mò ń gbà ẹlòmíì báyìí mo ìfà ìdáníkà wá síbi sí tọ́ọ̀jì mi bì ọjọ́ tí mo ìfà ìṣe wa ó bá mi ṣe program tán mo dẹ̀ fún ní envelope ó délé ó sọ fún mi pé kí ni mo fún òun yìí oníṣòwò ni mo fún òun yìí níbo la wá bá gbàgbọ́ dé báyìí níbo la wá bá ìgbàgbọ́ lọ báyìí omi tí ò fún ọ bá màkìtì kò níbo la wá bá ìgbàgbọ́ lọ báyìí ó dẹ̀ sọ fún mi pé ṣé owó ni mo fún òun yẹn mo dẹ̀ bẹ́ẹ̀ mo ní má bínú mi ò mọ̀ pé kò rí mi ò mọ̀ pé bó ṣe máa rí nìyẹn má bínú ẹ sáà mo yẹ àwọn èèyàn tó wá church ẹ dẹ̀ mọ̀ pé mo ń gbìyànjú inú gbó ni church yìí wà ó ní ìyẹn ò kàn án ẹjọ́ mọ̀ ń béèrè ni ṣé bí a ṣe fẹ́ máa ṣe ìgbàgbọ́ náà lélẹ̀ ilé ayé tó jẹ́ pé ilé ayé òfò yìí ilé ayé tó jẹ́ pé kò sí nǹkan bẹ́ẹ̀ ṣùgbọ́n àti omi jésù àti kó báyìí ara gbogbo yín àti balẹ̀ báyìí àbí kò balẹ̀. Yẹmí Adéọlá àbí Ayẹmí àti Yẹmí Adéọlá ẹ̀mí Ayẹmí Adéọlá náà bí wọ́n ṣe padà ní ẹlẹ́kùnrin bí wọ́n ṣe padà nù ní ẹ̀ ní ẹ̀yìn bá ti ń gà báyìí bí wọn ò ṣe fẹ́ ẹ̀sà nígbà tí ènìyàn bá ti ń gà bí wọn ò ṣe fẹ́ kó dìde ní wọn máa target kí ló tilẹ̀ bá bá mi ti kú náà ọgbọ̀n bí ènìyàn bá ti ń gà báyìí bí wọn ṣe máa silent ògùn ẹ̀ ló máa wáyé ló máa wá títí tí àti ẹ̀ fi kú láti Adéọlá àmì Yẹmí Adéọlá bó ṣe kú bó ṣe padà náà nìyẹn àṣìbára wọn balẹ̀ mi ò dẹ̀ ní kó stop bí wọn mi ò dẹ̀ ní kó stop ìbànújẹ́ wọn tó ń ṣe mi ò dẹ̀ ní kó stop rádaràdà tó ń bára wọn kiri. Ìránṣẹ́ Ọlọ́run lórí pẹpẹ kò dẹ̀ gbọ́mọ yẹn fún mi náà lórí pẹpẹ ìránṣẹ́ Ọlọ́run lórí pẹpẹ káàbá di àṣàdá. Ẹ ṣe jàre bàbá mi ṣe ń gbọ́ báyẹn bàbá ní òun invite ìránṣẹ́ Ọlọ́run kan lọ́jọ́ ó dìmáàdì fún 200,000 fún kíni iṣẹ́ Olúwa àjàjàjà o ẹlòmíà jẹgbà láyé ẹgbẹ́ bàbá mi pé fara yìí ẹgbẹ́ ibi tí fóònù mi bá kú dé náà no problem